tó rọ̀ ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ń wò láti iléeṣẹ́ Nta Ijebu Ode Jídé Moronfolu lóní ìròyìn ẹgbọ́ròyìn náà. Láti jẹ́ kí lílapa ìṣeré fojú hàn, aya ààrẹ ìyáàfin Olúrẹ̀mí Tinubu ti pè àwọn tí ó jẹ àǹfààní ètò ìrètí ìsọdọ̀tun ìdásí fún àwọn tó kù díẹ̀ káàtó fún láwùjọ láti nawọ́ ìrànwọ́ sí àti láti ṣínà àwọn àǹfààní ní tí ó gbé lárugẹ àlàáfíà ìtẹ̀síwájú àti iṣẹ́ rere fún orílẹ̀-èdè. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti gbé ìgbésẹ̀ tí ó dènà omíyalé àgbàráyà ṣọ́ọ̀bù jákèjádò ìpínlẹ̀ náà bí àsìkò òjò ṣe wọlé àti gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ tí àwọn iléeṣẹ́ ìjọba àpapọ̀ tí ó ń ka bí ojú ọjọ́ ṣe rí the Nigerian Meteorological Agency fi léde. Káyọ̀dé Ọládòsùn jábọ̀ ìròyìn wípé ìjọba ti gùn lé láti gbẹ́ odò àti ojúdò àgbàrá jákèjádò ìpínlẹ̀ náà. Àjọyọ̀ ọdún àwọn ẹgbẹ́ onígbàgbọ́ Christian Association of Nigeria ti ẹ̀ka Ìròlú Rẹ́mọ ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọba Síkírù Adéyẹgà kórajọpọ̀ láti ṣe àjọyọ̀ ọdún keje ìfarahàn Jésù Kristi Olúwa wa sí àwọn èèyàn Ìròlú Rẹ́mọ. Anthony Gadonu ń bẹ ní àgọ́ Jésù ní ọgbà Adémọ́lú ní òpópónà Ọ̀dẹ́mọ Ìròlú Rẹ́mọ ní ìbílẹ̀ Ìkínnẹ ní ìpínlẹ̀ Ògùn ní ibi ayẹyẹ náà. I told them that we're going to reserve that place. Láti kópa tí ó jọjú nínú ètò ìjọba ṣe àpèjúwe wọn gẹ́gẹ́ bí ọ̀kan gbòógì nínú àwọn tí ọ̀rọ̀ kàn nínú ètò òṣèlú tiwantiwa ní Nàìjíríà. Ó fi ọ̀rọ̀ yìí léde níbi àpérò àwọn ọ̀dọ́ àti ìjọba tí àwọn ọ̀dọ́ Langba National Youth Council of Nigeria ṣe agbátẹrù rẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Mínísítà fún afẹ́fẹ́ gáàsì lábẹ́lé Èpèrìpè ECO fi ìkìlọ̀ tí ó nípọn bí àwọ̀ erin ránṣẹ́ sí àwọn tí ọ̀rọ̀ kàn ní agbọn gáàsì fún sísè Nigerian liquefied gas petroleum gas béèrè fún ìgbésẹ̀ ní kíákíá kúrò lórí àpérò sí ìmúlélẹ̀ ọ̀rọ̀ àti ìgbésẹ̀ ojúṣe akin. Látàrí èyí àwọn akópa ní agbọn iléeṣẹ́ náà gbọ́dọ̀ fi jìn láti borí ìpèníjà àti láti jẹ́ kí iye tí wọ́n ń ta ọjà wá sílẹ̀ kí pípèsè ọjà gáàsì fún sísè liquefied natural gas kó pọ̀ sí i. Ẹ̀yin ará ibi tá a fi àdàgbà ròyìn tòní sí tinú erégbòdò lálọ́lọ́rọ́ ràbí kó tó dìgbà náà ká sùn re o ó dàárọ̀.